causes of disease. Kí ni ń fa àìsàn gan? Àìsàn tá ń sọnù kí ni ń fa? Nǹkan méjì ni. Àìsàn tó wà láyé méjì náà ni. Àkọ́kọ́ physical disease. N ta mọ̀ ní bí natural tàbí tá a pè ní normal disease. Àìsàn tá a fojú rí, tá a mọ̀ sọ́ọ̀sẹ̀, tá a mọ̀ bí tó ti wá. Kéèyàn gbábọ̀ kó ní injury, kó kán lápá, kéèyàn ṣubú, kéèyàn fi nǹkan gúnyàn, káró gbóná, kódà kí jẹ̀dí ó múyàn. Ara àwọn àìsàn tí ó jẹ́ normal sickness ni. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ, òní tá ń pè ní spiritual disease. Spiritual disease yìí òun á tún pín sí méjì ní títí ẹ̀. Ìkan wà àtọwọ́ èèyàn ni àwọn black magic yàtọ̀ sí ti kámẹ́rà, àwọn ainu, àwọn inídán, tàbí kí n kà kún ìdá ń pè ní destiny, inter inherit, ìtẹ̀yàn jogún bá àkọ́kọ́ nù nínú spiritual disease. Àìsàn tá a fojú rí tí ń sìn sẹ́yìn tẹ́yìn ò gbádùn. Èyàn rẹ̀ fojú rí ẹ̀ẹ́dẹ̀ lé lọ ṣe test láyé kẹ́ẹ̀mọ́ tí ń ṣẹlẹ̀ ń bẹ̀. Lára tẹ́yàn máa jogún bá nú àìsàn, èyàn máa jogún bá wá pa, èyàn máa jogún bá nẹ́rùn, bí nẹ́rùn bá pọ̀ jù lára obìnrin ò lè ṣoyún débi pé yóò bímọ. Ìyẹn dẹ̀ máa jogún rẹ̀. Agẹ̀nẹ́ wọ́n máa jogún rẹ̀. Gbogbo tí mo kà kalẹ̀ àìsàn tá a lè fojú rí ni, tó yẹ pé inú ló wà, tó sì ní í ṣe pé èèyàn máa ń ṣàgbákò rẹ̀ nílé ayé. Ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ spiritual disease ó ní tọ̀dọ̀ Ọlọ́run. Àwọn àìsàn wo ní tọ̀dọ̀ Ọlọ́run? Àwọn ni tá ń pè ní àjàkálẹ̀ àrùn, epidemic, pandemic, àwọn àìsàn tọ̀dọ̀ Ọlọ́run. Kí wá ní ń fa àìsàn yìí? Gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan, prevention is better than cure. Má gba bọ́ọ̀lù nú òrùn káàrí, ó má bàa gbóná. Àwòrán kí ni tá a bá ti gbá bọ́ọ̀lù, à á lo paracetamol. Tọ́run bá ti gbá tára bá ti gbóná, à á lo paracetamol. Ara wo yà àfọwọ́fà lèyùn. Ẹni tí ń wa mọ́tò tó mu tí ò da, tí ò rí nàmọ́, tó lọ kọlugi tó kọlọ̀gbẹ̀ tó ṣeléṣe àfọwọ́fà ni. Má jẹ ṣúgà torí ìjẹ̀dí tó bá ti pọ̀ jù lára kò bẹ́ẹ̀ láàmú, àfọwọ́fà ni ti physical disease ni ẹ. Àmọ́ ti spiritual disease àfọ́fà ló náà ṣùgbọ́n pé méjì. Títílé ayé ń bì inú bí ni ló fà á. Àwọn èèyàn ò bímọ alálùbáríkà, àwọn èèyàn ò bímọ ọmọ tó bá bí òun yóò gbogbo olúwayọ̀. Ó sì jẹ́ pé ìdílé wọn ni ó ti jáde. Wọ́n wà lọ wá àìsàn tó lè block oríire ẹni náà, wọ́n á fi sí lára. Àìsàn yẹn ni ó máa mójútó kò ní mójútó oríire rẹ mọ́ débi pé yóò débi ògo rẹ. Wọ́n lè fi síyà rẹ̀ lára tó pé ní ó wà máa náwó lé lórí títí láì kò ní jẹ́ òsè oríire. Títọ̀dọ̀ Ọlọ́run àfọ́fà náà ni. Kí wọ́n ní máa ń kọ́ sí tọ̀dọ̀ Ọlọ́run mẹ́ta ni. Àkọ́kọ́ ìníkọ́ sẹ́lọ̀ ẹ̀ṣẹ̀ ìyí máa ń fa pandemic tàbí epidemic síyàn lára. Àjàkálẹ̀ àrùn ẹ̀ṣẹ̀ ni máa ń fa. Ẹlẹ́ẹ̀kejì ká má tẹ̀lé súnà Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Tẹ́ bá fẹ́ wọnú lé ẹsẹ̀ ọ̀tún lé wọlé ẹgbẹ́ wọlé ẹ̀dẹ̀ sálámà fún ara wa ni o. Bẹ́ bá fẹ́ wọ tọ́ílẹ̀tì ẹsẹ̀ òsì ni ẹgbẹ́ wọ tọ́ílẹ̀tì. Tẹ́ bá dẹ̀ wọ ọbẹ̀ tán ẹ má sọ̀rọ̀ ẹ má rojọ́ àìrojọ́ tọ́lẹ̀ torí gbogbo àwọn àjẹnú burúkú ní bẹ́ẹ̀ fún ara wa ni. Lára tí wọ́n gbà àgùdọ̀ máa ṣe wọ́n ní tẹ́ bá ṣe èyàn ògùdọ̀ máa dúró síbi tí egungun ẹran bá wà torí pé oúnjẹ àwọn àjẹnú ni. Ẹlòmí yóò tún wá mú eegun ẹran yóò tún máa fi nù dí. Ló ṣẹlẹ̀ sí ẹnìkan. Ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe rúkìá fẹ́ nìyẹn. Àǹjẹ́ tó ń bẹ láàrẹ̀ ó lò lè jáde o. Ó lè fi ń pa oúnjẹ tó wá kù tó wà jẹ olóṣì mọ́ sì fi nù dí. Wọ́n ní kí ló jẹ náà? Ó ní eegun ẹran. Tẹ́ni ẹ̀hún kan lọ ló mú eegun ẹran. Oúnjẹ wọn ni. Ànábì Muhammad sallallahu alaihi wasallam oníkà sá fún. So àìwá tẹ̀lé súnà Ànábì Muhammad sallallahu alaihi wasallam wàhálà ni. Gbogbo nǹkan wòsàn táǹkà fún wa látijọ́ yìí ẹ lò báyìí ẹ lò báyìí ẹ lò báyìí wallahi bilal azim. Ànábì Muhammad ló ní ká lò náà. Wallahi tó bá dẹ̀ ti lò wà dẹ̀ tún máa rí iṣẹ́ rẹ̀ ó tún máa rí yọnu Ọlọ́ọ̀ba torí pé Ọlọ́ọ̀ba nǹkan tọ́lọ́ọ̀ba ló ń lò. Ẹlẹ́ẹ̀kẹta tí tún máa ń fa ìsàn séèyàn ó ní kó máa nìyàn lára ọ̀ lè bọ́m̀bẹ̀
gbogbo ẹ̀dá tí máa ti ní ọmọ làkejì rẹ̀ lára tí ń blọ́ọ̀kì ojú ọ̀nà tí òjò kọjá tí òjò rí jẹ tí òjò rí mu àìsàn ni ó padà pa yóò padà ṣàìsàn tó yẹ pé wọ́n náwó lé lórí kò ní san. ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta táìsàn tọ̀dọ̀ ọlọ́mọ ń gbà amúyànnà ó sì ló le jù. gbogbo ẹni yẹn bá ti sẹ́ni sami'tu Rasulullahi sallallahu alaihi wasallam an ta'uni ó ní mo gbọ́ látọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam nípa tá ń pè ní àjàkálẹ̀ àrùn tó súnmọ́ bínú Ọlọ́run fa khabbarani annahu adhabun ìwọ̀n fún mi nírò pé ìtẹ́ ń wo ìyà ni o ìbínú Ọlọ́run ni o ìyà tó nípa ni ìdààmú ni o wàhálà ni o kọ́lọ́mọ́jọ́ débẹ́ ní kọ̀ọ̀kan wa o yab'athuhu Allahu ala man yasha'u ẹnikẹ́ni tọ́lọ́ máa fẹ́ fi ìyà jẹ ní máa fi irú nǹkan bá ń ṣe lára ẹni tí wọ́n máa ń jẹrú ìyà náà onímọ̀kásáájú ẹlẹ́sẹ̀ ẹni tí ó bá tẹ̀lé súnà nígbà Muhammad sallallahu alaihi wasallam àtẹni tí máa ń fi ara ní ẹ̀dẹ́ ẹgbẹ́ ìtì máa ń fa àìsàn ní. ok bóòlù àṣẹ wá tọ́jú àìsàn kọ̀ọ̀kan